Good morning, good afternoon, good evening. Everywhere ẹ̀yin màámi ẹ̀yin bá mi mo kí ẹ ká sọ̀rọ̀ ìgbà tó yóò bá ní nǹkan tó ṣẹlẹ̀ sí wa lórí Agbele Fuji. Nǹkan méjì ló jẹ́ sọ̀rọ̀. Alákọ̀ọ́kọ́ ni pé àwọn tó jẹ́ ọ̀rẹ́ tèmi tó like club àwa tí mú ọ lọ ságbo Fuji, wọ́n ti ń gbá Fuji. Àmọ́ scenario tó ṣẹlẹ̀, wàhálà tó ṣẹlẹ̀ lẹ́nu mẹ́ta yẹn sìn, ó ti fẹ́ kí Agbele Fuji gan máa rí báko. Ẹlẹ́ẹ̀kejì, kò fẹ́ fún àwọn upcoming artists gan, kò fẹ́ fún wọn ní chance mọ́. Ẹ má fojú olórí Google. Olórin kan kọrin, ọ̀rẹ́ mi Buffy, ó ní ìka tó ń bọ̀ ẹ má gé jẹ, aláàánú ẹ má bá jà o, kò má bá kábàámọ̀ lẹ́yìn ọ̀la. Alhaji Taye Currency, báyìí nífẹ̀ẹ́ yín tó, ìfẹ́ dàdé ní sí inú Alhaji ló gbé wá, Alhaji Pasuma ló gbé wá. Ẹ̀yìn sọ̀rọ̀ fún ṣẹ́rí ọmọ Mushin, ẹ lọ wádìí dáadáa. Tó máa ń sọ̀rọ̀ Fuji, tó bá ti dárúkọ Ìbàdàn pé Ìbàdàn lórí Fuji, wọ́n lè yọwọ́ Mushin sẹ́yìn, because olórin tó bá lórí Fuji tó bá ń kọrin tí ó bá ti blow Mushin wọn mọ̀ ìyá ìbí ọ̀kan. Then ẹ máa notice dáadáa, ọmọ Mushin ọmọ lóyà tó di kọ́, ọmọ Mushin rẹ̀ kí n lọ́bì. Ṣẹ́rí gbogbo táìmù tí Alhaji fún yín, gbogbo platform wọn tó fún yín yẹn, àwọn kan pọ̀ nínú Mushin tó yẹ kó fún. Alhaji ló máa ń gbé yín wá sí Mushin Day, àṣà máa ń wà ń bẹ̀ tó máa gbé yín wá. Ẹ dẹ̀ máa play dáadáa tó dẹ̀ ń sẹ́yìn pé ẹ máa play. Kódà gan àwọn Alhaji tó pẹ́ náà ti ká gan tó wà ń bẹ̀ gan, tó bá fún wọn ní máìkì gan, wọn play lọ títí púpọ̀. But Alhaji gbé yín sórí, wọ́n gbé yín sórí. Alhaji gbé yín sórí débi pé wọ́n fẹ́ jẹ́ kí kọ̀kọ́ ṣe yín. Ẹ ti jẹ, ẹ ti yó, ẹ wá fi ìpèkẹ́ fojú olórí gígẹ́ ẹ̀rọ tí àwọn tó ń bọ̀ lẹ́yìn táwọn yẹn tó bá fẹ́ ṣoore àti ṣoore gan wá sún wọn láti ṣe. Foundation lè fẹ́ lè fún àwọn ọmọ. Bẹ́ẹ̀ ṣe rí àwọn tó ń sọ pé ṣòwò Fuji lè fi lówó ẹ̀ kò kàn mí. Ẹ bá fi politics lówó, ẹ bá fẹ́ ní ti lówó, ẹ gbìyànjú débẹ̀ tó náà bá kàdà ẹ pé tẹ́ bá ní kò sẹ́ni tó máa bá ń ṣe ẹni ni ẹ̀bọ̀. Ẹ jẹ́ máa rántí, ẹ jẹ́ máa jẹ́ kí kọ̀ọ̀kan máa yé ni pé kò sí gbogbo nǹkan tẹ́ ní ẹ bá kọ́lé láti rí adé Màdúgùrì, ẹ lè wílì wílé yín fáwa o, títí yín àtẹ̀bí yín ni. Ṣẹ́rí kan tí mo jáde sọ yìí, mọ̀ pé mo súnmọ́ àwọn tí yín bẹ̀rẹ̀ náà, but mi ò mind torí ẹ jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run, ká máa bẹ̀rù Ọlọ́run. Ẹ tẹ́ rántí ìjọ kan, ẹ wá ní confidence, ẹ láyà, kí lẹ́ni yóò bá ṣe fún yín lójú níjọ́kọ̀ ẹ̀dẹ̀ dìde. Ẹni gbogbo kan tó bá ṣe tí gbogbo tẹ́ ṣe tí lè fi jóná, kí lẹ fẹ́ ló ṣe? Ṣé máa ló ṣe dídì nígbà tí táwọn àdẹ́mọ̀ tó jẹ́ pọ́ láìkí kàkà gan, kí wá lẹ fẹ́ ló ṣe tó máa jà wá lójú? Ọmọ Mushin máa ń lóyà gan, tọ́mọ Mushin bá dẹ̀ fẹ́ padà lẹ́yìn yìí, ó máa sọ pé òun padà. Ẹ lọ wò dáadáa, àwọn ọmọ Mushin máa ń lóyà tó di kọ́, lóyà tí yẹn lẹ jẹ. Wọ́n fi odidi Ìbàdàn, wọ́n fa àwọn Alhaji fún àwọn ọmọ Mushin lẹ́yìn bíbẹ̀, wọ́n wá pẹ́ ìwọ́n láti Ìbàdàn torí ìfẹ́ tọ́ ní sí wá dé ni, ẹ wá ní báwọn tí wọ́n ṣe jẹ. Àwọn sẹ́kẹ́ tó jẹ́ wà ń bẹ̀ náà, àwọn lórí pọ̀ nínú Mushin gan náà. But nítorí ẹni tó náà bá rán síyàn, òun ni ṣé kọ́ tó yẹ kí fún wa sọ nìyẹn. Ẹ wá ń pọ̀pọ̀lì kìdínsì, ẹ ń wúgẹ̀, kí lẹ ní? Ẹ máa ṣe sùúrù fà kódà. Ẹni tó bá mọ ìtumọ̀ pọ́n bí trade yàn, á mọ̀ pé life tí Alhaji ṣe ní Ìbàdàn yẹn, wọ́n pè é lẹ́yìn olóńgbò, wọ́n jẹ́ kó mọ̀ pé àwọn làwọn ní kò sí kọ́ táwọn fẹ́ ṣe. Ẹ wá kọ́ bí ẹ wá ń sọ pé ẹ̀ǹdẹ̀ tí wọ́n ṣe kíní kan, kí ló ṣẹlẹ̀ níwájú àwọn ọ̀tá ni? Ẹ mọ̀ tí bàtà wọn yẹn ti fowó ra street boy, ṣe lè dárìn. Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. Náà sì Alhaji wá padà sí Ìbàdàn. Mo dẹ̀ ń wo life Alhaji yẹn báyìí, omi dẹ̀ lè sójú mi tó lọ́ ti betray ìdàwà yìí náà rí báyìí jọmọ eke tó. Alhaji dẹ̀ ń kọrin pé àgbà bẹ́ẹ̀ ni àgbà fọ́lọ́run, àgbà bẹ́ẹ̀ ni àgbà fọ́lọ́run. Rocky White pé ohun tó ṣẹlẹ̀ yìí kò lè ṣe kó má ṣẹlẹ̀, pé ohun tó rápò yìí irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́, àgbà bẹ́ẹ̀ ni àgbà fọ́lọ́run. Wọ́n ní kó lọ́mú dánmú ìyá ẹgbẹ́. Síbẹ̀síbẹ̀ náà ẹ̀sìn pọ̀pọ̀lì ní tó jẹ́ sọ̀rọ̀ ju pé nígbà tẹ́ fẹ́ kí tí lẹ́dà ẹni tẹ́ welcome tó ní òjò pòun níwájú géètì ẹ̀ tún wá padà fún wọn ṣe pé kó má yẹ kó use ẹ̀, kó má yẹ kó ta ló jọ́ use ẹ̀ débi oríire ni àbọ̀ use ẹ̀ débi orí burúkú. A nífẹ̀ẹ́ yín gan, but ìfẹ́ Alhaji làwọn onímọ̀ ìwọ̀n ẹ̀yà. Mo ṣe rántí ìgbà tá a wà ní school tí mo wà ní Poli Ìbàdàn gbà yẹn, Èrúwà campus. Ẹ wá lọ́dún yẹn náà, ẹ lo Sonata kọ́dé àbáyọ ní Sonata tá a pè yín wá ní school gbà yẹn. Nígbà tẹ́ máa lọ, owó tẹ́ dálẹ̀ bóyá 500 yẹn mú òbí wọ márùn-ún
mi ò bẹ tó bá wọ márùn kò mi ò bẹ ju 7,000 lọ kò sáà tó yẹ ká gbowó dé ìjọ yẹn náà wà á dúró àfṣekínni àgbójú àwọn yẹn sì bá fọ àwọn tí wọ́n bá wọn fagbá ẹni yìí ó lẹ́ ṣe kọ́ fún wa lójú nǹkan ní ìrọ̀ ṣe mọ̀ pé àlájá ṣe cover Europe ń pé kọ́ bá lè máa mọ̀ àṣà màṣe àwọn yẹn àṣà tilẹ̀ ló ti mọ́ lára ẹlẹ́yìn àpèsè kí ló àwọn talẹ́wà tó ń pèsè látọ̀rọ̀ yín àwọn tí ń gan tó wà pẹ̀lú yín gan kí ló àǹfààní tó ti jẹ́ látọ̀dọ̀ yín ta lè fọwọ́ sọ̀yà pé gbé lọ́wọ́ sókè tí ẹ bá lè ṣẹ̀sọ̀ ọ̀rẹ́ má fọdọ́ lórí gbígi ọ̀rẹ́ mi olórin kan ti kọrin Puffy Ọmọlá #1 generation ó ní ìka tó ń bọ́ ẹ má gèjẹ aláàánú ẹ má bá jà o má bá kábàámọ̀ lẹ́yìn ọ̀la ẹ fẹ́ fún àwọn tó ń bọ̀ lẹ́yìn ẹ fẹ́ fún wọn ṣáǹsì mara àwọn tó ti ń ṣe orí ẹsẹ̀ ẹwọ KS1 ẹwọ Madiba Kibla ìdojúkọ aláyìn wọ́n ń ṣe fújì yẹn débi pé tá a bá gbọ́mọ ẹlẹ̀ lọ ságbó wọn gan àwọn ẹlẹ́yìn máa jó ọtí máa ń dàbí àìpẹ́ wà ní klọ́ọ̀bù ni kí ni ẹ ti ń dùn máa wà tó lára náà fẹ́ pè wọ́n wọlé ẹ wo Akóredé Jàkí wọ́n ń kọ ìjìnlẹ̀ fún wa débi pé wọ́n rántí pé ọmọ bọ̀yì tó bá ṣe ń pawó má gbàgbé ilé o má jìyà gbé wà nílé o so bí o kọ ọ́dà sí mo kàn gbọ́ mo mọ mélòó kan rí wọn yẹn dáadáa ni bọ̀ mo mọ pé tí bá ń listen mo máa ń gbọ́ pé mo tó ń tẹ̀ láti fi ṣàtúnà yẹn ni pé ọ̀gbẹ́ni má lè kó jẹ́ pọ̀ ní 31st nìkan ló máa lọ lé ọdún máa lọ lé steady máa yọjú sáwọn bàbá so that wọ́n lè máa rí nǹkan fún ẹ àwọn yẹn náà kọ́ tí wọ́n bẹ̀ ìbára sí àgbà ẹ wọ́n ṣe modernize everything ẹ wá sọ mọ́lẹ̀ ní kẹ́ máa bọ̀ ní ọmọdé kẹ́ wá wo bí èrò ṣe ń tò síwájú lé alájì tó ń tò síwájú lé alájì kí wàá lẹ rí ẹjọ́ ń tẹ̀rọ Ọlọ́run ẹ ṣe sùúrù o gbogbo kọtẹ nínú ẹ lè wílìwé fún àwọn náà ẹ̀yin àti àwọn ẹbí yín ni ẹ̀yin àtàwọn ẹbí yín ni ẹjọ́ tó lẹ níbẹ̀rẹ̀ Ọlọ́run ẹ jẹ́ kí fújì dùn mọ́ àwọn ọkọ mi àti kílẹ̀ bẹ́ẹ̀ kó máa jẹ kọ́kọ́kọ́kọ́kọ́kọ́kọ́ because lágbájá ń kọrin bí ìtagbẹ̀rẹ̀ kí ní kọ̀ọ̀kan ló dá ó wá confusion lẹ̀ àwọn tá a jẹ́ fáǹsì gan àmọ́ bí ta ok ó yá àwọn tiwa tó jẹ́ pé èmi ìlò ohun yín gan nítorí ìfẹ́ ta ní sí ẹ̀yin àgàlájì àmọ́ báyìí lè jáde tọ́ pẹ̀lú wọn pé àtẹ̀mí tẹ́lẹ̀ nǹkan ṣe ẹ̀wá àfẹ́ torí ṣe èèyàn àyín náà ń gbọ́ kiri tẹ bá débi báyìí ẹ̀ tó jọ lọ ẹ̀ tó kó dáná torí pé kí ni ẹ̀ fojú olóore ẹ̀ fi gbúgì ẹ̀ táwọn alájí yẹn bá ṣe tó ń sọ bá láwọn ọ̀daràn kọ̀ọ̀kan ló mọ̀ lọ́la sí ta ló fà àbáwọn KS1 èmi mìíràn yìí KS1 àbáyé wa yẹn mo ti lọ ságbó wọn rí tẹ́ pé wọn ò mọ̀ mí rí o tó dẹ̀ fún mi lówó Madiba wọn ò mọ̀ mí ló dẹ̀ fún mi lówó mo lọ ságbó alájí náà mo ò lè jókòó jọ́kan sí kí ni mo fẹ́ lọ sọ́mọ lẹ́sìn mo ní problem fẹ́ lọ bá alájí rẹ̀ tálájí ò ní fún mi lówó wọn máa fún mi lówó so gbàtáyé ẹ ṣe sùúrù o ẹ má bà fújì jẹ́ o ẹ rántí àwọn tó ń bọ̀ lẹ́yìn o because ibi tí mo rí sí pé ẹ fẹ́ jẹ́ kí àwọn tó ń bọ̀ lẹ́yìn ẹ fẹ́ jẹ́ kọ́ nílá rí ara àwọn tó ń kọ fújì ẹ fẹ́ pa generation yẹn pátápátá ni platform wo lẹ fún wọn tí anybody bá ń kọ hip hop ń sì ẹ máa wá sílé yín ẹ lè fún wọn ní ẹ lè kọ́ ṣẹ́ẹ̀kẹ́ fún wọn 50,000 kẹ́ fún wọn 100,000 onífújì mélòó lẹ́yìn fọwọ́sọ̀rọ̀ àpẹ́ yìí fún 100,000 níláyè tí gbogbo àwọn tàtẹ̀ mọ̀mọ́ yín kọ̀ sí èyí tó sọ̀rọ̀ yìí dáadáa rí everybody kàn pẹ̀pẹ̀ ni àwọn àròlé gan tó ń ní àwọn àròlé lágbájá àwọn àròlé àpèsè àwọn kí ló ń pèsè lára kí ni nǹkan tẹ̀ ti pèsè nínú ayé wọn kí ni nǹkan ẹ mọ̀ ṣe rí reality ọmọ Mushin ó yàtọ̀ sí bòmí o ọmọ Mushin ò dẹ̀ kí ń lọ́bì ìfẹ́ tó ní sí ní tọ́bàdà ti padà ọmọ àbọ̀ ọjà tí ní kọ́mọ lọ́múdọ́mù yẹn gbé sí ẹ kó lọ bẹ́ẹ̀ náà ẹ kọrin ẹ jáyé yín lọ káwọn náà jáyé tiwa ló ń bì ìwé làbọ̀ tún máa ránṣẹ́ padà ohun tó jí kémi sọ̀rọ̀ nìyẹn o ẹjọ́ ń tọrọ lọ́wọ́ ẹ má yẹ kọ́ aráyé bá yín lọ́wọ́ sí àwọn aṣiṣẹ́ tiwa ẹ lọ wo péjì mi oníṣẹ́wọ́ ni mí kò sí nǹkan tẹ́yìn fowó ṣe táwa náà fowó ṣe àlè tó ra wálé ayé bẹ̀rẹ̀ Bentley lẹ́nì ká bá gbọ́nà Màdúgùrì lọ mi ò fẹ́ mọ nǹkan tẹ́ fẹ́ wà lè fi 10 hours làmì bàbá èsì burúkú ló wà nínú mọ́tò mi inú yá blọọkù ká tó dọ̀hún skilla handwork ẹ̀yìn náà kọ́lé ọ̀nà ṣe tiwa náà ọ̀dọ̀ dádì mi mo wà pẹ́ fà àdúgbò jìnnà síra so ẹni tó bá ti láyọ̀ ọkàn ohun gbogbo ló ní
ṣe máa fi pé gbogbo èèyàn ní ọ̀rọ̀ láyé ló máa fi jọ lójú ẹgẹ́ mi ṣe gbá mo sọ ní kíni orin ẹfẹ́ mú lọ ń bẹ̀ kí ló àní kí ló nǹkan táwọn èèyàn mélòó ló sọ de èèyàn láwọn láyé ń bèrè lọ́wọ́ ẹ̀ mú jáde ọ̀gá lápọ̀ létí o máa ṣe àgbàwò lè fi ṣeré o àwọn atorí pàwọn ní ẹni mọ̀lẹ́ máa ń kọ kọ́mẹ̀ntì àgbọ̀nlá àgùntàn jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì ẹni tí ò ní nǹkan jẹ tí ò rówó sọ́ọ̀bù máa lè máa pọpọ mọ́lé lórí àwọn àṣẹ dáadáa nú ayé o àwọn àṣẹ dáadáa àwọn náwó tàbí lẹ́yìn kan bá dúró ṣé ẹ̀yin mọ báyìí ń kọ́ ọkàn ni àwọn àṣẹ dáadáa ó ti àwọn àṣẹ dáadáa nú ayé à ń ṣèwọ̀n bàkọ́tọ́ náà wà àti gbà ká ń pé Ọlọ́run tó bá tó yẹ pé a máa ń lórí ojú ra wa lọ ẹ ká fi respect ẹ jẹ́ ká wo àwọn tó ń bọ̀ lẹ́yìn ẹ fún àwọn èèyàn platform náà kò sí pé kẹ ní ṣò kí ṣòkun kẹ ní kí lágbádá lọ ṣe náà ṣé mọ̀ táwọn alájí ń ṣe lábẹ́lẹ̀ ṣé mọ̀ tó ń ṣe ni ẹ̀gbọ́n yìí ẹ má gbé gẹ̀ẹ́sẹ̀ wájú gígẹ̀ yín fọ kó ìjàkẹ́nu yín bò ṣé mọ̀ táwọn alájí ṣe ṣá bẹ́ẹ̀ làwọn KS Wamadiba ìyẹn máa ń ná bí àìpé pé fújàwó ló ń ṣe ni ẹ̀wọ̀n àwọn kíngí náà ẹ̀yìn ẹ má yẹ ká lọ fẹ́ ẹ má yẹ ká tọwọ́ bọ̀ jù máa ń ka tọ́ bẹ́ẹ̀ tí ń tọ́ bọ́ ọpọlọ wa ẹ̀ bá dẹ̀ tọ́ ọpọlọ ogun wa gan ìfọ́n tí ń pààyàn ẹ̀jọ̀ ń torí Ọlọ́run ẹ̀rọ mẹ́tìn champion gbogbo àwọn tí ìjọba máa wá sí Mushin àwọn bàtọ́ ló gbé wá sí Mushin dìrà Òṣòdì tẹ́ wá gan tẹ́rin jí àwọn talójí kẹ́kọ́ fọ́ọ̀tù tẹ́ máa ń kọ́ ṣó Mushin ní Òṣòdì náà ṣáǹtì ta ni ẹ máa rántí ẹ̀yìn wa náà ẹ̀kọ́ ń da gbogbo kọ́rẹ́ ẹ̀sẹ̀ ẹ̀kọ́ ṣòro fún àwọn tó ń bọ̀ wájú ẹ̀tẹ̀ sọ̀rọ̀ pa àwọn tó ń bọ̀ lẹ́yìn ara tí yín nìkan lẹ mọ̀ anybody bá ti wá yó báyìí ó wá kún bẹ́kùn ó dá o láti fojú lè wálẹ̀ o wọ́n máa jíjá kú búra Ọlọ́run bá fọ̀rọ̀ kẹ́ máa kò lè wálẹ̀ o orí tó bọ́ pọ̀ o àwọn tó ti ṣe lóore pọ̀ o bìyàn tó bá ṣe lóore tó bá ṣe nǹkan lóore báyìí thousand of people ló máa jẹun láàrin lábẹ́ nìyẹn báyìí kó yín jẹ tó ṣùgbọ́n ní ẹ ṣe bẹ́ẹ̀dì yẹn lẹ́níyàn kan kọ ẹran 7 sínú pọ́ọ̀tù agbọ́dọ̀ lé lọ́ọ̀gá alágọ̀ ká má jí gbogbo ẹran wọn gbọ́ gbé ṣọ́ọ̀mà sọ̀rọ̀ yìí ẹ sọ̀rọ̀ ẹran 7 ẹníyàn kan ẹ ṣe bẹ́ẹ̀dì ó mú yàwó àtọmọ wá tó bá yẹ pé kọ́tẹ́ fi tẹ́lẹ̀ ìdí ọ̀la yín ni ẹ̀ kò ń ṣèkọ́ rí o bí akọ́ bá yín rìn inú ẹ̀ sí nǹkan mi kò ń ṣe nǹkan rí ara tẹ́ẹ̀bà rẹ̀ ni máa ń sọ kẹsọ́ ìmọ̀ àti àwọn tí ń jọ wà mi ò wọ́n lè máa bá mi sọ̀rọ̀ bá mo mọ̀ pé wọ́n lè máa ó ní ìtí mo gbé wá fún yín eléyìí ó kí gbogbo Orokilawa TV lórí YouTube gbogbo àṣà ìṣe comedy entertainment current and up-to-date information lórí entertainment industries lórí entertainment industry lórí entertainers Orokilawa TV lẹ́ẹ̀ máa ti rí o ẹ má gọra yín o tẹ́bi bá ti mú nǹkan wá fún yín tí n bá mú stamp tí mo ṣe gbẹ̀m tẹ́ bá ẹni tó bá ní high blood pressure tó ní hypertension ìwọ ṣáà jókòó ti Orokilawa tó bá ti wà ní leisure period ẹ tó bá padà lọ ṣe test tó bá bá bẹ́ẹ̀ má kì mí wọ́n tẹ́ bá rí mi ẹ ṣá mi ládàá ẹ ní ṣe bẹ́ẹ̀ àmọ́ inú burúkú ọ̀dẹ̀ ní bí yín Orokilawa TV ibẹ̀ ló yẹ kẹ́ wà Orokilawa TV láwa Orokilawa ẹ má gọra yín ibẹ̀ ni o. Èmi dẹ́ burúkú ti dé oyè ọ̀fẹ́.